A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà jákèjádò àti lẹ́yìn òkè òkun níbi tẹ́ ti láǹfààní tẹ́ ti ń wò wá. Akọ́mọdé akágbàlagbà akọkùnrin akóbìnrin lágbára Ọlọ́run Elédùmarè ojú tẹ́ fi ń wò wá ojú náà ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá etí náà ò ní di, oréré létí gbogbo wa ò mọ̀ gbọ́. Ẹ má gbàgbé bí àdéhùn tá a bá ń dá lórí ìkànnì ni pé gbogbo tó bá ń lọ káàkiri agbègbè wa káàkiri gbogbo àgbáláyé la máa mú wá sí orí ètò yìí. Àwa ìtorí ẹ̀ la fi ní ká mú àdéhùn àṣẹ tá a fi mú fọ́nrán ẹ̀ wá. Ẹ má wá gbàgbé wọn ní tá a bá débi iṣẹ́ ṣíṣe là á ṣe. Ẹ jẹ́ ká lọ wo fọ́nrán ẹ̀ bó ṣe lọ. Ó yá, ẹ jẹ́ ká wò ó. Ẹ̀yin èèyàn, ẹ̀yin ará ìpínlẹ̀ Ondo, wọ́n tún ké o, wọ́n ní wọ́n fẹ́ ṣe ìkọlù tó lágbára o sáwọn agbègbè kan nípínlẹ̀ Ondo. Àwọn wo ló fẹ́ ṣe ìkọlù? Security alert lélẹ́yìí o, èmi kọ́ mo sọ o, àwọn àjọ SSS ni o. Wọ́n ní gbogbo ẹ̀yin ará ìpínlẹ̀ Ondo ẹ kíyèsára bó ló ṣe jẹ́. Mo máa gbé ẹ̀yin èèyàn wa, wọn ò gbé yín débẹ̀. Báwa ṣí ẹ̀yin èèyàn, Sultan lu Sokoto ń ké pè ìjọba o ní kíkan wípé kíjọba ó mọ̀ wá nǹkan ṣe sọ̀rọ̀ social media. Ẹ bá ṣe wò, Sultan ti ń pariwo láti jẹ́ pé kí wọ́n regulate social media, kí wọ́n regulate social media. Wọ́n ní fake news pọ̀ ní social media, pé tí wọ́n bá tètè regulate social media yóò dá wàhálà lẹ̀. Ẹ̀yin èèyàn, bó ló ṣe rí lọ́dọ̀ tiyín? Ṣé kì í ṣe ọ̀nà láti pa aráàlú lẹ́nu mọ́ rèé? Àbí kí ni ó ṣe jẹ́? Ojú wo lẹ̀yin fi wò ó? Ẹ gbọ́ ṣé tíjọba bá regulate ẹ̀ sáráàlú ó ráyè sọ̀rọ̀ mọ́? Ẹ̀yin èèyàn, ẹ máa kọ́mẹ̀ntì èrò ọkàn yín, ẹ máa fi sí abẹ́ fídíò yìí bẹ́ẹ̀ ṣe ń wò. Ẹ share o pẹ̀lú àwọn èèyàn míì náà kó lè kan ọ̀pọ̀lọpọ̀ èèyàn la. Ẹ wo ìmíì tó tún bẹ ń bì. Ẹ̀yin èèyàn, ní Senate lónìí wọ́n máa ń dìbéètì, wọ́n ní kí wọ́n fi owó kún owó oṣù àwọn ọmọ ológun. Wọ́n ló ti tó pé owó yẹn kéré, pé n ti ń bẹ́ ń lù ń sìn pé owó tán ń fún wọn pé kò ká. Làwọn èèyàn náà bá máa ń sọ̀rọ̀, ẹ wá oríṣiríṣi kọ́mẹ́ǹtì lábẹ́ ìròyìn yẹn. Ibi táwọn èèyàn ti sọ pé ó ṣe wá jẹ́rù sí ni ẹ fẹ́ fi owó kún owó oṣù wọn, kí ló dé tó jẹ́rù sí? Ẹ̀yin èèyàn, lónìí lọ́ọ̀yà Nnamdi Kanu, àbúrò Nnamdi Kanu àti àwọn èèyàn kan àwọn ọlọ́pàá wọ́n wọn lọ ilé ẹjọ́ o. Kùjé ni wọ́n wà báyìí o. Ẹ gbọ́ ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n ni. Wọ́n ní wọ́n ń kọrin ogun, wọ́n ń kọrin ọ̀tẹ̀, wọ́n fẹ́ dàlúrú ni o. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ̀yìn wọ́n ti láǹdì sí Kùjé o l'Àbújá. Bó ló ṣe jẹ́? Ẹ̀yin èèyàn, mo máa gbé yín débẹ̀. Ẹ máa bá wa pín, ẹ bá wa share ẹ̀ dáadáa. Ẹ̀yin ará ìpínlẹ̀ Ondo, àmọ̀ ní rí wàhálà. Ẹ wo, security alert kan ni wọ́n mọ̀ tún ní àwọn àjọ SSS ni wọ́n mọ̀ fi síta pé ẹ̀yin ará ìpínlẹ̀ Ondo ẹ má mọ̀ sàsùnpìyẹ, ẹ má sàsùnpìra. Kódà wọ́n ní àwọn àjọ SSS ọ̀hún wọ́n ti kàn sí àwọn àjọ ológun wípé kí wọ́n gbáradì o páwọn ẹgbẹ́ afẹ̀míṣòfin òkọ́kú kan tí wọ́n pè ní Islamic State of West African Province, ISWAP, wọ́n ní wọ́n fẹ́ ṣe àkọlù tó lágbára o sí àwọn agbègbè kan nípínlẹ̀ Ondo gẹ́gẹ́ bí memo èyí tí ìwé ìròyìn Gẹ̀ẹ́sẹ̀tì tí wọ́n ní àwọn rí o. Kódà memo ọ̀hún ó ní wọ́n sọ wípé Directorate of Security Elkanah nípínlẹ̀ Ondo wọ́n ní wọ́n buwọ́lù, wọ́n sáìn ẹ̀. Kódà wọ́n wá ní memo ọ̀hún ni wọ́n direct sí àwọn àjọ ológun o nípínlẹ̀ Ondo. Ó mọ̀ lágbára, kọ́lọ́n kó mọ̀ wá kó wa yọ báyìí, kọ́lọ́n kó mọ̀ jẹ́ àrí wàhálà mọ́. Wọ́n ní wọ́n address ẹ̀ sí brigade commander 32 artillery brigade àti Nigeria Army Corps of Artillery Ọ̀wẹ́nà cantonment ìyẹn l'Ákúrẹ́ nípínlẹ̀ Ondo. Wọ́n ní wọ́n address ẹ̀ sí wọn wípé kí wọ́n jẹ́ kí ètò ààbò kó lè dayin o. Kódà wọ́n tó dárúkọ àwọn agbègbè tí wọ́n ní wọ́n fẹ́ target tí wọ́n ti fẹ́ ṣe ìkọlù ọ̀hún. Àwọn agbègbè ọ̀hún ó ní wọ́n pè ní Eri ti Akoko, bí n bá pè dáadáa yẹn má bínú. Bákan náà wọ́n ní Oyin Akoko pé gbogbo àwọn community yẹn pé wọ́n wà ní Akoko North West Local Government. Bákan náà ìlú Ọ̀wọ̀ gangan, kọ́lọ̀n kó mọ̀ kó wa yọ. Ṣé ẹ gbàgbé ìṣẹ̀lẹ̀ ìlú Ọ̀wọ̀ tí wọ́n lọ kọlù wọn nú ṣọ́ọ̀ṣì kátólíìkì lọ́jọ́ sí? Ọlọ́run ní jẹ́ àrírú ẹ̀ mọ́ o. Èèyàn tó lé ní 40 ni wọ́n pàdánù ẹ̀mí wọn. Wọ́n ní Ọ̀wọ̀ náà ń bẹ lára àwọn ìlú tí wọ́n ní wọ́n tágẹ́ẹ̀tì o pé wọ́n ti fẹ́ ṣe àkọlù, pé ìdí gan retí àwọn àjọ SSS tí wọ́n ṣe tètè kọ sí àwọn ológun àti gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò pé
gbogbo àwọn agbègbè tí ń bẹ nípínlẹ̀ Ondo kí wọ́n jẹ́ kí ètò ààbò kó lè dain kí patrol máa lọ bẹ́ẹ̀ sí bá fò kí wọ́n yà tètè wọ́n o. Ẹ̀yin èèyàn nípínlẹ̀ Ondo ojúlala kan fi sọ́rí lágbára Ọlọ́run àní ṣàgbákò òbí láṣẹ Èdùmàrè. Ẹ̀yin èèyàn àwọn èèyàn ti ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ ń gbòòrò ẹnu o látàrí ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ ní sẹ́nẹ̀tì lónìí ìyẹn nílùú Àbújá níbi tí ẹni tó jẹ́ ìkan nínú àwọn sẹ́nẹ́tọ̀ Aliu Ndume tó ti dìde wípé ẹ̀yin èèyàn ẹ já gbègbèsẹ̀ kí wọ́n fi owó kún owó àwọn ọmọ ológun wípé tá a bá wo economic situation of the country owó tí wọ́n ń fún wọ̀nyí kéré kò ran nǹkan kan pé bí ìgbà téèyàn bá mọ̀ ń fìyà jẹ èèyàn pé bẹ́ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn ó bẹ̀ jọba pé tá a bá ní ká wo minimum wage tí wọ́n ń fún àwọn ọmọ ológun pé àwọn yìí náà ni wọ́n ń risk life wọn pé iṣẹ́ tí wọ́n ń ṣe kọjá rádaràda o pé káwọn àti wá gbọ́ pé wọ́n wá ń fún wọn ní 50,000 pé minimum wage wọn 50,000 60,000 ni ó wá bẹ̀rẹ̀ sí ní dákọ̀ àwọn orílẹ̀-èdè ó ní ẹ̀yẹn wo Ghana ńlẹ̀ ń bẹ̀rùn ó ní owó rọ̀gùnrọ̀gùn more than 200,000 naira ó ní wọ́n ń san tó jẹ́ minimum wage fún àwọn ọmọ ogun tiwọn ó ní ó bẹ̀rẹ̀ sí ní dárúkọ gbogbo àwọn orílẹ̀-èdè alámúlégbè ó ní ẹ wo South Africa wọ́n ń san owó tó tó bíi 250,000 ẹ wo Egypt 230 sí 280 ó lóun ni wọ́n ń san ó ní Kenya gangan lẹ́lẹ́ mẹ́rin Kenya ń san 200,000 naira wípé bó làwọn sì wá máa san 50,000 60,000 fáwọn ọmọ ogun pẹ̀lú gbogbo tójú wọn rí pé ó kéré o pé kí sẹ́nẹ̀tì àti àwọn ìgbìmọ̀ tó ń rí sọ́rọ̀ àwọn ọmọ ológun ní sẹ́nẹ̀tì kí wọ́n ó lọ bá ìjọba o kódà wọ́n bẹ̀ ìjọba àpapọ̀ ìyẹn ìjọba ààrẹ Tinubu pé kí wọ́n wá nǹkan ṣe sí ọ̀rọ̀ wọn yìí pé owó tí wọ́n ń fún wọn ó kéré ó kọjá rẹ́dẹ̀rẹ́dẹ̀ bákan náà làwọn èèyàn tí wọ́n ń kọ́mẹ̀ntì oríṣiríṣi kọ́mẹ̀ntì wọ́n ń lọ àwọn èèyàn wọ́n ń pariwo pé kò gbọ́dọ̀ jẹ́ owó àwọn ọmọ ológun nìkan pé gbogbo owó àwọn ọmọ ẹ̀ṣọ́ ààbò èmi lọ́lọ́pàá ni o èmi ní SSS ni o èmi ní civil defence ni o gbogbo àwọn tí wọ́n ṣáà jẹ́ ẹ̀ṣọ́ aláàbò Nàìjíríà pé gbogbo wọn pátá ni wọ́n gbọ́dọ̀ gbé owó wọn yẹ̀wò kí wọ́n máa fún wọn lówó gidi báwọn kan ṣe ń sọ yẹn náà làwọn kan ń sọ yẹn pé èyí ṣe wá jẹ́rú àkókò tí ọ̀rọ̀ rúmọ̀ wípé wọ́n fẹ́ gbàjọba wọn ò gbàjọba kúùpù pé tí ń gbàdé yìí ni wọ́n tún wá ìṣẹ̀lẹ̀ rántí pé ó mọ̀ yẹn káwọn fi owó kún owó àwọn ológun ẹgbẹ́ ẹ̀yìn èèyàn bó ló ṣe rí lọ́dọ̀ ti yín bóyá ọ̀rọ̀ kúùpù àbí òṣọ̀rọ̀ kúùpù ń tà sáàmọ̀ ní wípé owó tí wọ́n ń fáwọn ọmọ ológun wa ó kéré bọ̀ ojú tẹ̀yin bá fi ń wò lọ́dọ̀ ti yín ẹ máa kọ́mẹ̀ntì sí abẹ́ fọ́nrán yìí ẹ máa kọ́mẹ̀ntì ẹ̀já máa rí kọ́mẹ̀ntì yín àbí ẹ wo ìmí ìtúnrè o ẹ̀yin èèyàn ọ̀rọ̀ gba bòmí ìyọ lónìí nílùú Àbújá lọ́ọ̀yà Nnamdi Kanu ẹ rí i pé lánàá yìí ní ìwọ́de gbòde tá a kàn ti ẹ̀rí Ọmọyẹlé Sowore gbogbo wọn tí wọ́n péjọ sílùú Àbújá tí wọ́n ṣàn ṣe free Nnamdi Kanu ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí wọ́n ní ìdájọ́ kan ti kọ́kọ́ wáyé àṣẹ ilé ẹjọ́ kan ó ti kọ́kọ́ wáyé wípé wọn ò gbọ́dọ̀ ṣe protest kankan ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí protest ọ̀hún wáyé along the protest ọ̀hún òun ni wọ́n ti mú àwọn èèyàn kan pàápàá jùlọ ìkan nínú àwọn lọ́ọ̀yà gbòógì tó ń ṣojú Nnamdi Kanu nílé ẹjọ́ àti àbúrò Nnamdi Kanu Emmanuel tí àwọn èèyàn ń pè ní fine boy àtàwọn èèyàn bíi mẹ́wàá míì gbogbo wọn sáà ni wọ́n kó ṣùgbọ́n gbà tí wọ́n délé ẹjọ́ lónìí àwọn ẹ̀sùn táwọn ọlọ́pàá fi kàn wọ́n rè wọ́n ní orin ogun orin ọ̀tẹ̀ orin ìdàlúrú wọ́n ní òun ni wọ́n ń kọ pé kódà wọ́n dá nǹkan lẹ̀ wípé wọ́n jẹ́ kí mọ́tò lọ tráfíìkì rèé ní gbogbo ògbóró tí gbogbo títì dípa wípé wọ́n fi ti wọ́n fi disturb aráàlú wọ́n fẹ́ dá wàhálà alẹ̀ wọ́n tó wá ń kọrin ogun ìyẹn nìkan tó wá kọ́ o kì í ṣe pé wọ́n ń kọrin ogun nìkan o wọ́n ní kódà ilé ẹjọ́ tó ti pàṣẹ tẹ́lẹ̀ pé kí protest kankan má wáyé fún díẹ̀ yìí náà bá gbé wọn lọ ilé ẹjọ́ kódà wọ́n ní oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀ nílé ẹjọ́ ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yín gbogbo ọ̀rọ̀ wọ́n sáà ti ní kí wọ́n lọ rìmáǹdì gbogbo wọn o àti lọ́ọ̀yà Nnamdi Kanu àtàbúrò Nnamdi Kanu àti gbogbo àwọn tó kù pé kí wọ́n lọ rìmáǹdì wọn o sí Kùjẹ́ o pé ó di ọjọ́ Friday o kí ẹjọ́ ọ̀hún tó tẹ̀síwájú o kódà wọ́n láwọn agbẹjọ́rò kan tó sáré dé bàràbàrà tí wọ́n fáìlì bail application wọ́n ní ṣùgbọ́n kí wọ́n tó débẹ̀ wọ́n ní ẹni tí ó láṣẹ láti gbàwé yẹn tàbí láti sáìn yẹn pé kò sí lórí ìjókòó mọ́ ṣùgbọ́n ibi tọ́rọ̀ sáà já sí báyìí ni wípé wọ́n ó dùn ó sí Kùjẹ́ ni o títí tí èdè ọjọ́ Friday tí wọ́n fi wá sọ̀rọ̀ lórí bail application àbí kò sí bail application. Ó mọ̀ wá lágbára kọ́lọ́n kó mọ̀ sọ wa káwa náà ká sì sọ́ra wa. tọ́ ẹ̀yin èèyàn wa ẹ gbọ́
kí ni ẹ̀yin náà rí sí fọ́nrán pàápàá jùlọ kí ni èròǹgbà yín lórí fọ́nrán? Ẹ má jáde nà pẹ́nu, ẹ̀yin náà láǹfààní láti kọ́mẹ̀ntì sí abẹ́ fọ́nrán ìtorí ẹ̀ la fi mú wa pé káyọ̀ jọ fọ̀rọ̀ jómi tó rọrọ̀ torí igi kan ò lè dágbó ṣe o. Ó yá ìtẹ́yìn náà bá fẹ́ sọ ẹ sọ sí àpò kọ́mẹ̀ntì wa, pàápàá jùlọ ẹ má gbàgbé ẹ bá wa láìkì ẹ bá wa share rẹ̀ kó go far kó kàn nílé kó kàn àlejò kó kọkùnrin kó kọbìnrin. Àdúrà wa fún gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà tẹ́ nífẹ̀ẹ́ wa tẹ́ ń bá wa láìkì fọ́nrán wa tẹ́ ń bá wa share rẹ̀ tẹ́ ń bá wa comment pàápàá jùlọ tẹ́ tó ń subscribe sórí ètò wa. Ire lójú owó rí o, ire lójú ọ̀la rí, ire lójú gbogbo wa yóò mọ̀ rí o, ire o, ó dìgbà ìpàdé wa bí oyin. Thank you.